يقول بسم الله الرحمن الرحيم إيك ينويرو أوان ويقولون بسم الله الرحمن الرحيم أوان ويدادا أما أون ويدادا tọba fẹ́ dìde ó wí bàbá ń gùrùmá Ọlọ́run jàre bàbá ń gùrùmá pé bàbá gbogbo ani gùrùmá gbogbo alágbà ó àgbà Ànábì ní ó wá ń wí bismillahir rahmanir rahim ọmọ wa ń wí dáadáa ọmọ ń wí dáadáa ó ní illa dhaba shaitan illa dhaba shaitan mo rò pé lékè wọ́n wà ní ẹjọ́ ìjọba ìjọba dhaba yadhubu àfáà yìí ẹni tí ń ṣe wá sí yìí Tomakewulo ní ń jẹ́ ìwọ náà wá lo kéwú kẹ́wọ́n pé Tomakewulo lọ ń já ní àbá yìí àbá Yusufu ṣé o Yusuf on illa dhaba shaitan àfi kí shaitani ọyọ́ ẹ̀yin ya wa ya albarka ẹ̀rí bismillah la ń júwe wọn fún wa ó sì kọyọ̀ kan táà sí a ń júwe bismillah rahman rahim fún wa bí bàbá alájá àgbàtẹ̀ júwe rẹ̀ fún wa bá níbẹ̀ Muhammad ṣe sọ fún wa a bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah rahman rahim bàbá wa lágínà bàbá wa lálùbọ́dà bàbá wa rọ̀ísù bàbá wa alùmọ́ta àbí bàbá wa rọ̀ísù ma'allimi imamu alálùbọ́dà imamu al'agná bàbá ń gúrù ma bàbá gbogbo àwa ANSARU-ISLAM bàbá ń gùrù mẹ́ni wọ́n ma bá ti ẹ lọ ni bàbá wa secretary mission board bàbá wa lọ́wọ́ mẹ́ta bàbá tèmínú bàbá olùbáríkà ọmọ mi bẹ́ ń lé wọn ọmọ mi méjì ni wọ́n gbà ọmọ mi méjì tí mo bí obìnrin méjì ní ìbẹ̀lẹ̀ alọ́mọ́ta bàbá wa Ra'is Ma'allimi àwọn àgbà kan bàbá secretary mission board àwọn àgbà kan ó wá jẹ́ méjì tí mẹ́lẹ̀ alọ́mọ́ta má wà ń tẹ́ Ọlọ́run járí pé bàbá wa rẹwà ní owó ní mọ̀ wọ́n rẹwà àwọn àgbẹ̀ ẹgbẹ́ wa ANSARU-ISLAM Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́ ọ̀rẹ́ yín Abdulbayo ni ma kí Badana wa Musa aṣòyọ̀ kan tó kù àmá kájúwé ọ̀rọ̀ náà fún wa tán ká mọ̀ wá kéwú láàbọ̀ illa dhaba shaitan kama yadhubu risas inda an-nar Sàtánì wá yọ gẹ̀rẹ́ bí ìgbà tí
iná yọ́dòjé òun ló jáwáwé ọ̀kan yókù dáadáa ìtàfi ní ká fura sí ọ ni pé tó bá ti wí máìkì ti sí dáadáa díẹ̀díẹ̀ tó bá ti wí in túmọ̀ sí pé ṣètánì jókòó tí ọlẹ́gbẹ̀ bàbá aláàgínà wọ́n ní káwé kókó mẹ́ta pé bismillahirrahmanirrahim kan alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin arrahmanir rahim مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم akẹ́wọ̀n bàbá wa chairman mission board bàbá wa imam kòkòrò kọ̀ọ̀kan afẹ́rù mọ́lé àbí bàbá aláàgínà mọ́gbòrúkọ ọlọ́run jẹ́ káàrí yín pẹ́ ọ̀tọ̀ wọ́n ní ọmọ bàbá gùrù mọ́lá àwọn náà Allah tàbádé mọ́tí náà mọ̀ sọ yìí ni afẹ́ wa bàbá wa lájí àgbà ọlọ́run jẹ́ káàrí bàbá pẹ́ ó ń kárí gbogbo àwọn àgbàlagbà l'ANSARU-ISLAM ní gbogbo àwọn àlùfáà wa ọlọ́run jẹ́ káàrí wọn pẹ́ bàbá wa lájí àgbà lókè dákọ̀lọ́ ọmọ alékùn kẹrẹ fún wọn bàbá wa àgbà oníwàásí àgbáyé bàbá wa àgbà ló mẹ́ta gbogbo wọn bẹ́ẹ̀ àfáwà àgbẹ̀lẹ́wẹ̀ ètò wọ́n ti dákọ̀ wọn lẹ́ẹ̀kan ọlọ́mbà kẹ́ ogun ẹbẹ́ èyí tó wá ti kẹwọn ní ó ti kẹwọn yókù wà á bú dùn ọlọ́mbà àpá ń kọ̀kẹ́ kún wọ́lá قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ابا abdulhakeem اجابكم الله aba Salahuddin tọ́pìkì tí wọ́n fún wa gbogbo ayé ló ti sọ̀rọ̀ nípa rẹ̀ láyé yìí Allahu akbar gbogbo àwọn yẹn ti sọ̀rọ̀ nípa rẹ̀ láyé yìí ẹ̀rí wọ́n tún wá ní káwa náà wá sọ káwa tọ́ kéwú Allahu akbar ájì lílọ ájì tá ń lọ àfáwà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim ohun yẹn ni bismillahir rahmanir rahim ájì tá ń lọ umura tá ń lọ àwọn àfáà wọ́n sọ̀rọ̀ tó pọ̀ nípa ẹ̀ ọ̀rọ̀ nípa hajj ó pín asọ́ àsìlẹ̀ sọ́tán asọ́ sọ́tán ni tọ́pìkì tó wọ́n fẹ́ mi níbẹ̀ òun náà ni min shurutu ujubul hajj al-mashru'iyyat al-istita'a من مشروعيات الحج من مشروعيات الحج الاستطاعة tọ́pìkì tí wọ́n fún mi nù ما شاء الله a mọ̀ pé sharia islam ó sọ̀rọ̀ nípa gbogbo àwọn qawaidul islam àmá ọ̀rọ̀ nípa ájì yìí al-istita'a akí àfá àwọn àgbà àwọn khalifa ìbàdí orí a'udhu billahi minash shaitanir rajim
wá jókòó báyìí bàbá arẹwà ẹ jẹ́ wá jókòó báyìí. من مشروعيات الحج الاستطاعة fẹ́ni tó bá lágbára àwọn wo ló lágbára láti lè lọ sí hajj àwọn wo lájì tó sí láti lọ àwọn wo ló yẹ kí wọ́n máa lọ bàbá fẹ́ràn yàn lọ sí hajj ṣé àlẹ́ ẹni láàrin lọ sí hajj ni àbí ẹni tí è sá lè yàn hajj lílọ afẹ́ràn yàn lọ sí hajj afẹ́ràn yàn lọ sí hajj ṣé àlè lọ́ràn lọ sí hajj ni lọ́tọ́kọ̀ ọ̀ràn lọ ni àlè ìtìtọ́ àánú ṣé òun lọ́tọ́kọ̀ ọ̀ràn lọ ni àbí kìrìsìtẹ́nì àbí kèfèrí àtọ̀mọ́tàbà sọ́nà ẹ̀kọ́ ọ̀ràn lọ sí hajj ni ta ló yẹ kó ọ̀ràn lọ ẹ̀rí afọ́bùlákìm bàbá wa ọlọ́mbà wa kẹ́ wọn bàbá wa mahe Muhammad Al-Ma'i Prince Muhammad Al-Ma'i bàbá wa mahe tó wọ́n jẹ́ former chief of staff Kwara State ọlọ́mbà wa kẹ́ wọn ẹjá sí amínà dára jama bàbá náà dá púpọ̀ bàbá náà dàbí bàbá wọn bẹ́ẹ̀ni bá bí ní bá ti rí a máa rí lára bàbẹ́ a'udhu billahi walillahi ala an-nas hijjul bayt man istata'a ilayhi sabila walillahi ala an-nas hijjul bayt man istata'a bí ọmọ bá ti rí yóò mọ̀ tún làsírí bàbá rẹ̀ ní ọmọ làsírí bàbẹ́ ọmọ làsírí yẹ́ wà ní bóòní ìyá rẹ̀ tí ń ṣe bóòní bàbá rẹ̀ tí ń ṣe bàbá tí mo wá dákọ̀ yìí bàbá ọmọ ẹ̀ wọ́n jọ bàbá wọn bí dáadáa níbi dáadáa wọ́n wá ń sọ fún ìgbà tí mo wà lọ́dọ̀ wọn jọ kan torí bàbá oníwà sí àgbáyé wọ́n mú adíwájú wọn báyìí wọ́n wá ń sọ fún ìgbà tí mo wà lọ́dọ̀ wọn wọ́n wá ní bàbá tó bí àwọn nígbà tí wọ́n fẹ́ rán yàn lọ sí hajj hajj wá pọ̀ ńlẹ̀ tí wọ́n fẹ́ rán yàn wọ́n wá ń sọ pé oore ní bẹ́ńlẹ̀ yìí ààrẹ ni táàfù oore ní bẹ́ńlẹ̀ yìí ààrẹ ni táàfù من استطاع إليه سبيلا لا إله إلا الله ولله على الناس حج البيت من استطاع أجل وكيف جماعة ọ̀rẹ́ ní bẹ́ńlẹ̀ yìí ààrẹ ní tá fún kí ni ìtumọ̀ rẹ̀ ń jọ náà wọ́n ní kò wá yí àwọn ń jọ náà bàbá wọn bàdé òrí wọ́n ní kò yí àwọn ń jọ náà pé yìí tí wọ́n ń wí òun ní àti tí wọ́n ń wí ni pé ájì ní bẹ́ńlẹ̀ ta fẹ́ ràn yàn lọ yìí ní bẹ́ńlẹ̀ yìí àwọn èèyàn ni wọ́n sẹ̀sìn ọlọ́run yìí sẹ́ni tí ò kírun láwàá fún ní ájì tó bá dé ájì bóòlù tìmọ̀ tí ó kírun ìmọ̀lọ́wọ̀n tí ó kọjú sí sẹ́ni tí ó gbà rẹ̀ tí ó mẹ́fẹ́ tí wọ́n jẹ́ nọ́mbà sóhun láàrín ní hajji
àwa ń bẹ ńlẹ̀ àti rájì lọ a sì mọ̀ nípa ẹ̀. nínú àwọn tí wọ́n rán ní ájì làwọn náà wà kí wọ́n rán wa ní ájì lọ́dún yìí ká máa lọ. àwọn àwọn láàrín lọ sí ájì tá gbàládá àwọn olóòlè lọ ájì tí wọ́n gbàládá àwọn àwo ní ó lọ sí ájì tí ó gbàládá àwọn àwọn láàrín lọ sí ájì táwọn náà gbàládá. irú àwa yìí nìsí bẹ́ẹ̀ bá rán wọn lọ sí ájì àti ìwọ náà ìwọ náà lè lọ sí ájì ó gbàládá ẹni tó rán òun náà gbàládá. Ájì lílọ àwọn tani máa ń lọ àwọn tí ó lọ tó lè lọ sí hajj àwọn mẹ́rin náà èyàn mẹ́rin náà èyàn mẹ́rin àwọn walillahi ala nasi àkọ́kọ́ al-muslim kéèyàn jẹ́ mùsùlùmí abala agina àwọn mẹ́rin náà la jókòó yìí mọ̀ wà nù yìí walillahi ala nasi man istata'a man istata'a àwọn mẹ́rin ni ájì tó láti lọ ájì àkọ́kọ́ ń bẹ al-muslim kéèyàn jẹ́ mùsùlùmí an yakuna kéwù rẹ̀ ni wọ́n kéwù èmi sọ Yorùbá èmi mọ̀ jẹ́wọ́ pé tó ma kéwù lò lèmi ń ṣe ẹni bá ma kéwù lò Yorùbá rẹ̀ ó jòkó dáadáa. bàbá wa gba aláṣẹ Ọlọ́run járí bàbá pẹ́ bàbá wa gba aláṣẹ mani instata al-muslim mùsùlùmí àkọ́kọ́nu alákọ̀ọ́kọ́nu kíyàn jẹ́ mùsùlùmí àwọn wo ni mùsùlùmí ṣé bá àti ṣe yìí ni mùsùlùmí ṣé ló kọ lásán ni àbí pẹ̀lú pé òun sí lọ́n ìdí jẹ́ mùsùlùmí ni pé kó gbà fàfọ́lọ́n kó tẹ̀lé tọ́lọ́n in tó bá ní o máa ṣe má ṣe in tó bá ní o ṣe máa ṣe in tó bá débọ̀ ní ìdánwò kó gbà ní ìdánwò in tó bá débọ̀ ní dáadáa kó gbà fọ́lọ́n bá ló mú wá ìtàn pẹ̀lú mùsùlùmí nù. ẹlẹ́ẹ̀kejì al-akilan kíyàn jọ ńlá akáyì ẹni tẹ́lẹ̀ rẹ̀ bá pé kò lè lọ sí hajj àlè ìrànwọ́ rẹ̀ lọ sí hajj ọ̀dẹ̀ àlè ìràn lọ sí hajj walillahi ala nnasi wa an yakuna baligan an yakuna kọjá ní tó jẹ pé làákàyè rẹ̀ bó ti ní làákàyè ní tó ó tún wá nímà nípẹ̀ ó tún nímà nípa ẹ̀sìn yé kéwú yé ìtọ́fẹ́lẹ̀ sọ lọ́hùn ó yé kèése ní tó pé yóò lè ṣe business lọ́hùn pé ọwá ń lọ hajj ọwá lọ lè ṣe business torí business ló fi wá ń lọ sí hajj ẹlòmí lọ sí hajj bàbá àlàágíná yóò wá dún ní bẹ́tìlá àtíkì nígbàtí ń tàwáfù lọ́wọ́ yóò wá gbé fóònù báyìí yóò wá ní máa tọrọ tó bá fẹ́ máa tọrọ rẹ̀ ń sìn òun náà tí ọ̀rọ̀ rẹ̀ yanjú o ọ̀rọ̀ ara tiẹ̀ náà tí yanjú o
ìwọ̀n ni máa dàníyàn ilé ọlọ́run mọ́ wà báyìí. in tó lọ ṣe ní Mákà kò yé eré ló bá lọ sí ájì in tó lọ ṣe ní ájì kò yé láfi ní ayakuna baligan. ẹlẹ́ẹ̀kẹrin inú àwọn tí bàbá alájí àgbà ní ká sọ fún wa pé wọ́n tọ́ láti lọ sí ájì òun náà ní kéèyàn lálàáfíà ẹni tó rẹ̀ tó lámòdí kò lè lọ Mákà kò lè lọ aláàrẹ̀ ò lè lọ Mákà ẹ̀rí ọlọ́run sọ́bàdì bá Muhammad ájì tẹ́ ń lọ ní ilé ọlọ́run tẹ́ ń lọ ní ọ̀ràn yẹn ni o ọ̀ràn yẹn ni kẹ́ lọ sí ájì àṣìlọ ọ̀ràn yẹn fún yín ni o kẹ́ lọ lé ọlọ́run mínísítà tó à fẹ́ni tó bá lágbára tójú ọ̀nà bá sì dá tójú ọ̀nà bá sì kíni tójú ọ̀nà bá dá wákọ̀dì fásitara nàbí ayùbẹ̀ kún mọ̀mí dáadáa anígbà Muhammad kọ̀dì fásitara nàbí yòn anígbà Muhammad ọwọ́ ìyẹnjú ẹ̀ ọmọ ìyáza káúlà ọmọ ìyáza rẹ̀ kéèyàn ọmọ ìyáza kan kéèyàn ìyẹnjú ẹ̀ kéèyàn fọ́ sí wẹ́wẹ́ kéèyàn jọ́rọ̀ lójútùú pé mínísítà tó hàn fẹ́ni bá lágbára bí àwọn àwọ anígbà Muhammad ẹ máa bá ń ká lọ ó ní máa yà àtájú ilé yìí bí zahabihi wà rujuhi ẹ̀rí al-istita'a bí annaha zadun wà rahila bí annaha zadun wà rahila òun náà ní kí èyí ó palẹ̀ mọ́ kéyìn ó pèsè kéyìn ó pèsè ẹ̀rí wà rahila kéyìn ó pèsè bí ó ti lọ sí ájì wà rahila àti tí ó gbé dán àti tí ó tẹ́kí ni ó tí ó gbé dé Mákà ẹ̀rí pé nísìn báyìí nísìn wọ́n ti sanwó ájì lọ́wọ́ báyìí àbí wọ́n ń pèsè ní ó ti lọ sí ájì nù àbí wà rahila ìgbà tó bá sanwó tán wọ́n wà á ṣètò bàálù tí ó gbé wọn dán níjọ́ ohun wọ́n máa ń rìn lọ ni àmọ́ nísìn níjọ́ wọn máa ń rìn lọ sí ájì níjọ́ ohun ni àmọ́ nísìn kò sẹ́fẹ̀ẹ́sẹ̀ ní lọ́mọ́ èyàn sí lè dọ́fẹ́ kò sí kánàkò tó lè lò ẹ̀rọ ọ̀rọ̀ kan rùn sí mi létí ní àyín oní tó bá gbóná wára ó di ájì múra walillahi la ilaha illallah tọ́ rawahu Tirmidhi wa Ibn Majah wa ghayruhuma àwọn tó gbà dísìn wánu wal maqsudu bi zadin wal maqsudu ìta àgbàlérò pẹ̀lú pé ká pèsè ká palẹ̀mọ́ fún ájì lílọ ma yahtaju ilayhi fi dhahabihi òun náà ni ìntàbà ní bùkátà sí ní tí ó gbé wa lọ sí ájì wa rujuhi àti tí ó darí wa padà wálé àbáwọ̀lá ágíná òun náà ni ìntà ní bùkátà sí tí ó gbé wa dé ájì tí ó tún wá dá padà wálé mi máàkúlín níbi ìntà máa jẹ wa mashrub àti ìntà máa mú ẹ̀rí wà kí sí wet àti ìntà máa wọ̀ lọ́hun lásọ ọ̀sáà ní máa wọ̀ onímọ̀ wà wọ̀ lọ́hun ẹ̀rí pé ó tún ní agbára mi o aṣọ náà ló fi gbára mi aṣọ ló fi ṣe kíni o ló fi gbára mi àwọn ọkùnrin ó pàkájá àwọn obìnrin wọ́n wọ̀ tí wọ́n ní bùbá àti ṣòkòtò wọ́n sì ṣe kíni o wọ́n sì lò jáàbù sí wọ́n borí wọn délẹ̀
wọ́n bò gbára aṣọ wàkísíwà aṣọ náà ń bẹnu dáṣe kí ni o dámú lọ́wọ́ ẹ̀rí àfáà ní wàyùshtaritu an yakuna zahidan ẹ̀rí zahid ala nafakoti man talzamuhu nafakatihi min zawjihi wa abunaihi ẹ̀rí fi muddati dhahabihi wa iyabihi àfáà nínú májẹ̀mú òun náà ni pé pèsè ń táwọn fámìlì rí ọ máa jẹ ìwọ tó ń lọ sí hájì ìwọ àwọn tí ń lọ hájì ń bẹ yà yín àbáwọ̀ aláàgínà wọ́n pọ̀ alájà ń bẹ àmọ́ ìwọ tó ń lọ sí Mákà ọmọ ń pẹran lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá mọ́mọ́ alárùbọ́sá ọmọ ń pẹran lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ̀rán lẹ̀ fún wọn tí ó tó wọn jẹ ra òróró tó fi dín sí ra rẹ̀ sì kalẹ̀ fún wọn tó wọ́n máa jẹ ra sẹ̀mó tó wọ́n máa jẹ bọ́ọ̀ pẹran tẹ́lẹ̀ rẹ̀rán fún wọn. Ají ọ̀bẹ̀rẹ̀dẹ̀ àbáàlá agíná àwọn àkánsọ ájì di wọ́n sọ di business center ájì wọ́n sọ di business center àwọn àkánsọ di bẹ́ẹ̀ àwọn kan wà lọ lè ń jòkó nílé Ọlọ́run wọ́n wà kóra wọn jọ ní group báyìí wọ́n a máa ṣe live video live call wọ́n máa sọ fún àwọn jẹ́là bí wọn pé máa tọrọ tó bá fẹ́ báyìí nísìn ọ̀rọ̀ ẹ̀là ń yanjú lọ́wọ́ báyìí tí wọ́n sì yanjú tó bá fẹ́ yíò lọ sí Mẹ́kà ò ní hájì o 8,000 àbí 8.5 million 8.5 million àbí ẹ̀já ní 10 million 10 million ló ń kó lọ sí hájì ọ wà fi jóná aláràfáà mi o ọfẹ́ bá jì rẹ jẹ́nu bàbá wa nígèrè bàbá wa àgbà nígèrè Imam High Court àfáwà àgbà alájí àgbà bàbá wa fọ́lọ̀hún sọ àwa pàdé ní ìsàlọ̀lùkọ́ ní tògún bọ́njọ́ ní mọ́sálásí Ọlọ́run sógo Ọlọ́run járí bàbá pẹ́ wọ́n wá ní àwọn kan wá ń sọ fún bàbá wa ní gèrè pé Imam High Court bàbá wọn sọ pé ṣe bí nǹkan kan ló bí High Court ìtò bí High Court ní ẹjá máa pé ẹ má jà pé Imam High Court máa bàbá wa ní gèrè Imam High Court walillahi ala nnas wọ́n ní màá sọ́tọ̀ mọ́kẹ́ olóyìn bọ̀ mẹ́ ọwà lọ sí hájì mú nǹkan mẹ́ta lọ́wọ́ tó máa lọ sí hájì nǹkan mẹ́ta ni o mú lọ́wọ́ ọba fẹ́ kájì rí ọyìn yanjú ṣe sóúnjẹ àtàṣọ ló mú lọ́wọ́ ni àtomi sóhun wa nìkan tá mú lọ sí hájì ni òun kọ́ ọgbọ̀n nísìn àfáà wa ọ̀rọ̀ nípa hájì àhá الحج ركن وفرد ذلك هذا لخامس دين الله معمول ẹ má bínú sí wa pé ohun wá sí bákan الحج ركن ọ̀nà ń pọ̀ ni alihumumu kẹfìrún alihumumun ọ̀pọ̀ ni à ń lọ bí à ń lọ ọ̀hún a ṣe kútúbà tán látúnbọ̀ wáyà a ṣẹ̀ṣẹ̀ darí Ìbàdàn kan ní jẹ̀ta ni
àti sùn dì sí àti sùn dì sí báyìí àti sùn dì sí. ìjẹ́ ẹ̀ta mọ́júmọ́ àná Ìbàdàn láwà àfà yìí albarka yẹ̀yí náà ni albarka yẹ̀yí náà lábí lọ́la ń bọ̀ ẹ̀rí ájì lílọ ẹ̀rí wà á mẹ́lẹ́ ìsìtọ́ àṣárí án ìta ń pè ní ájì lílọ nínú ṣẹ̀ríà àti bàbá wa gbò nígun kéwú ọlọ́run bá wa kẹ́ni tó lọ orin tẹ́ ń gbọ́ lọ́wọ́ yìí bàbá onígun kéwú ni wọ́n kọ orin tẹ́ ń gbọ́ lọ́wọ́ yìí bàbá onígun kéwú tí wọ́n sọ̀kalẹ̀ yìí náà ni wọ́n sì kọ bàbá orin náà là ń lò lọ́wọ́ orin náà là ń lò lọ́wọ́ orin náà là ń lò lọ́wọ́ bàbá onígun kéwú ní pé wọ́n ní pé aláàjùrú kínú bàbá onígun kéwú ọlọ́run ní dààmú yín lẹ́yìn ikú ìyá yìí ọlọ́run níbi túnà sírí yín kò níbi túnà sírí yín ọba tí ó fi tèmi túnà sírí tèmi kò níbi tí yínà túnà sírí ti yínà bí ikú obì fún ni ha ìmọ̀ ń dààmú yà ni ẹ̀pẹ̀lẹ́ I'm sorry. Bàbá ní kẹwọ́n ní pé alhaji rúkínú ájì torí ni rúkínú orígun kẹni tó ṣe pàtàkì ọ̀ranyàn sí ní ká lọ sí hajj tọ́lọ̀ bá kádà rẹ̀ pọ́ lọ sí hajj nínú àwọn arkanul islam kọwàrùl islam tó jẹ́ márùn-ún náà lọ́wà bàbá ní kò kéwú ìdá wínú bá faridun pé ọ̀ràn àyàn ní mùsùlùmí o ẹ̀rùkẹ́ mọ̀sọ̀lẹ́ ẹ̀kẹ́ pé mùsùlùmí iná ni hajji tọ́ sí láti lọ ìwọ tó fẹ́ ràyàn ní hajji máa rán kèfèrí sì máa rán olóso ọmọlúàbí mùsùlùmí ni ọ̀ràn ní hajji ìwọ tó bá fẹ́ lọ sí hajji náà tájì jẹ́ ẹ̀tọ́ fún ọkọ lọ ìwọ náà ni ẹni tó já sí pé ó jẹ́ mùsùlùmí tó wá jẹ́ hurrin ọmọlúàbí ọmọlábí àwọn tá lábọ̀ lọ́rùn fún ọlọ hajji náà àbí àwọn tá lábọ̀ lọ́rùn yóò kà léfù fí àbí náà ẹni gbá ẹ̀rí inú tí ma ní ká mú lọ́wọ́ inú ma ní nǹkan mẹ́ta láàmú lọ́wọ́ fún hajji àkọ́kọ́ mbẹ̀ ni ìbẹ̀rù Ọlọ́run ọba alájí àgbà wọ́n ni wọ́n mú bẹ̀rù Ọlọ́run lọ́wọ́ tó bá ń lọ sí hajji ìpalẹ̀mọ́ rẹ̀ tó palẹ̀mọ́
báàrin òun ṣe yanjú ẹ̀kọ́ yanjú. Bàbá wa ní gèrè. Ìdí òfin kan yanjú àárín ni pé ẹni tí ń sọ̀rọ̀ tí ń ṣe wá sí ìmáàmù Tomakewulo ní jẹ́ kò wá sí Tomakewulo míì lẹ́yìn ẹ̀ bí bá ń bẹ lẹ́yìn tí ẹni ọmọ jẹ́ ṣe sùúrù báyìí mo fẹ́ yanjú ọ̀rọ̀ kan bẹ̀ ni ọ̀rọ̀ kan rùn sí mi létí ni wọ́n fẹ́ yanjú ẹ̀. Bàbá onígun kéwú ní èmi wá ń jẹ́ onígun kéwú 1 làwọn èmi wá ń jẹ́ Tomakewulo àgbà 001. Ẹ dákun ẹ má gbókò lókọ fẹ́lòmí ṣe sùúrù má gbé ọkọ̀ olókọ fẹ́lòmí ó ń kálukú lókọ tí ẹ̀ ti ń jẹ́ ẹjá yanjú ẹ̀ ó ń kálukú lókọ ẹ̀ ti ń jẹ́ ìjọ gbọ́ Alájí àgbà àwọn ni wọ́n endorse ẹ̀ àwọn ni wọ́n wé láwà ní Tomakewulo Alájí àgbà sọ́ngbọ́ Alájí àgbà bàbá wọn wà sí àgbáyé àwọn ni wọ́n sọ mí Tomakewulo Alájí àgbà wá wé láwà ní wọ́n endorse ẹ̀ sorry bàbá Alájí àgbà rahimahullah oníkálukú wa gbogbo wa bá ti rí ọmọ Alájí àgbà ń gbogbo wa. Ẹ̀rí ọ̀nkálukú wa máa bú tiẹ̀ torí Alájí àgbà fánù wọn pọ̀ ala kulli fanni Alájí àgbà tó bá fẹ́ mọ Alájí àgbà tó bá fẹ́ mọ Alájí àgbà pé Alájí àgbà ó rí pé ọ̀nkálukú ń sọ ń tọ́mọ̀ nípa wọn ni Alájí àgbà àti lè sọ́tán. Kafani abakaran in kọrí ilé ìwọ̀n sunkún orí tí mo wá kọ́ wáyìí orí yìí ọ̀ṣàmọ́lá kúlù orí yìí ṣàmọ́lá kúlù gbogbo àwọn àfáwà ní bẹ́ẹ̀nù orí náà Alájí àgbà ń bẹ́ẹ̀ àfá àgbà ń bẹ́ẹ̀ Oníwàásí àgbáyé ń bẹ́ẹ̀ bàbá olómọta ń bẹ́ẹ̀ bàbá Sọfíyùláì ń bẹ́ẹ̀ bàbá wa tàná ń bẹ́ẹ̀ bàbá wa tòní ń bẹ́ẹ̀. Yóò dá fún ọjọ́ báńkì lólohun. Mo ní Kàfáàní èyí tó mi ní fàárí. Ó tó mi fàárí. Ó tó mi ní fàárí pé Alájí àgbà wọ́n jẹ́ àfá àgbà fún gbogbo wa àwọn jọ ọmọ ẹ̀rí ọ̀rọ̀ Alájí àgbà bàbá fẹ́ pè wọ́n áfètè lu ètè ni ọ̀rọ̀ Alájí àgbà áfètè lu ètè ẹ pé pò ní pé ọmọ fètò lètè láwá ọmọ fètè lu ètè ẹ̀yìn yàwó ẹ̀yìn mọ́sí ọlọ́run jẹ́ máa ọmọ fètè lètè ọmọ fètè lètè ọmọ fi ètè lu ètè làwọ̀ àyí ń ṣe bàbá màdé orí ọmọ fètè lètè Imam Sharaf iná làwọ̀ àyí ọwọ́ agbẹ́rẹ̀ pé bò ló ti jẹ́ èyí wò yé wọ mo fẹ́ kọ́ ń kéwùnù ìfètèlètè tí mo pè pé ọmọ fètèlètè láwọn ni pé
tó bá fẹ́ pé ọmọ ọmọ ó fẹ́ tẹ àbí sọ pé ọmọ wíwẹ̀ sọ pé ọmọ ọmọ wíwẹ̀ sọ pé ọmọ ọmọ ó fi ètè lu ètè nu gbogbo àwa yìí nìsín ọmọ ọmọ alájẹ àgbà la wa. nǹkan mẹ́ta tẹ̀lé ká fẹ́kú wà nìkan lè lẹ́sẹ̀ mú bẹ̀rù ogun. gbà ẹni ọlá ni wọ́n àfẹ́ gbà ẹni ọlá ni wọ́n bàbá alájẹ àgbà tòní náà ẹni ọlá ni wọ́n. ìtọ́fi jẹ́ ni ọlá ni pé wọ́n níbẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run bẹ̀fọ́ alájẹ àgbà alájẹ àgbà ìtara jẹ́ àgbà fi kó ayé já nǹkan mẹ́ta ni àkọ́kọ́ ń bẹ òun náà alájẹ àgbà níbẹ̀rù Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ bá níbẹ̀rù Ọlọ́run èyí ó láníyàn rí èyí ó wà lójú kan báwọn alájẹ àgbà wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ alájẹ àgbà ẹ̀rí wọ́n máa ṣiṣẹ́ rẹ̀ ọba aláàgínà tó máa ní kí ni tó máa ní kí ni ọba alájẹ́gbà fi jẹgbẹ́ wọn lọ kí ni alájẹ́gbà fi jẹgbẹ́ wọn lọ nǹkan mẹ́ta náà ni àníyàn rẹ̀ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ọba alájẹ́gbà wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ ọba alájẹ́gbà wọ́n máa ṣiṣẹ́ rẹ̀ èèyàn mélòó lórí bẹ́ẹ̀ bàbá alájẹ àgbà gbogbo tó máa ti pẹ́ wọ́n máa ń tẹ̀lé súnà níbi àmàmà wọn máa ń tẹ̀lé súnà ní àmàmà wọn máa ń tẹ̀lé bàbá alájẹ àgbà gbogbo ayé ni wọ́n sì láǹfààní àǹfààní mímọ̀ níbi ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ wọn sísọ ẹ̀rìkì mọ̀ sọ bẹ́ẹ̀ nìsí ọ̀rọ̀ rẹ̀ tí ń bẹ lẹ́nu wọn ni bẹ́ẹ̀ bá gbọ́ tẹ́yìn bá wù níwà èyí ti bẹ̀rẹ̀ dẹni Ọlọ́run. iṣẹ́ wọn tí wọ́n ń ṣe iṣẹ́ ń ṣe wọn tí wọ́n ń ṣe ìwà tí wọ́n ń wù ìwà rẹ̀ ni. agbẹnu àbọ̀dún àti àgbáyé ipe àwọn ni wọ́n mú lọ́wọ́ ńjọ́ náà lọ sọ́dọ̀ bàbá wa àgbà tó ń bàbá wa Alhaji Kudusi Kọ̀rọ̀ pé bàbá wa ń sọ pé Ọlọ́run dọ léyàn rẹ̀ ọwá ń wúwa rẹ̀ gbogbo ayé wá ń pẹ́ léyàn rẹ̀ àdúrà kan làdúrà rẹ̀ kù kọ́lọ̀n kọ́ gbọ́ léyàn rẹ̀ ọlọ́run akẹ́wà alájẹ́ àgbà كان كل الناس أنصار ربهم كما قال ربه بل بعزة وأخلاقه القرآن ìwàlájẹ́ àgbà Al-Qur'ani ni padà síbi tọ́pìkì ẹ̀ tí yà lọ́dọ̀ alájẹ́ àgbà wọn kẹ́ ẹ̀ kúfèé yóò rẹ́ bá tún náà ti sọ kalẹ̀ báwọn. níparí àwọn ìmáàmù mẹ́rin ní tá ń lò wọ́n sọ̀rọ̀ nípa hajj al-istita'a ẹ̀rí ìmáàmù Abu Hanifa sọ tiẹ̀ ìmáàmù Maliki sọ tiẹ̀ Hanabala sọ tiẹ̀ àbí gbogbo wọn ni wọ́n sọ ti wọn ẹjá mú tẹnìkan bẹ̀ káfíràndọ̀ gbogbo ẹ̀ afáwa Hanabala Imamu Ambali òun sọ nípa ọ̀rọ̀ hajj al-istita'a ìgbà tí ó sọ nípa rẹ̀ ó ní al-qudra ala tawfir zadi wa rahila as-salihah ẹ̀rí
alájí àgbà àwọn tí dé Ọlọ́run jọ̀ọ́ dé bá wa dáadáa àmín àbáwọ̀ àgbà yára àwọn èdè Ọlọ́run jọ̀ọ́ dé bá wa dáadáa àmín al-qudra ala tawfir zadin wa rahila as-salihah àfáwà Imam Hanbali ó ní kéèyàn lágbára láti lè ṣe hajj kéèyàn pèsè lílọ sí hajj pẹ̀lú wàre pé palẹ̀ máa hajj lílọ pẹ̀lú wàre àkọ́kọ́ ni pé ká níbẹ̀rù Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ní ká ṣe kí ni o ká ní wàre lọ́wọ́ ká ní sẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀rí má pààyàn lẹ́gbọ́n tó lọ hajj má ṣe látìmù kó tó lọ hajj owó gbájú ẹ̀ má fi lọ sí hajj sí lójú ọ̀nà o lè lọ sí hajj kọ́lọ̀ kọ́ wọlé abẹ́ dákun Ọlọ́run àbíọ́ wọ́n la pé al-istita'a fẹ́ni bá lágbára iná ni hajj wà fún Ọlọ́run dákun àbíọ́ bàbá wọn náà sí àgbẹ̀rún bá kí wọn lálẹ́ kìyàmà bàbá ní àníbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní khatabana Rasulullah sallallahu alayhi wa sallam pé ànábì ń bá wa sọ̀rọ̀ ń jọ kan ẹ̀rùbádọ̀ Muhammad jama ọwọ́n ìwọ̀n sọ fáwọn sàábẹ̀ rẹ̀ pé inna Allaha farada alaykum al-hajja tahujju bàbá ọwọ́ alájàgbà ti dé subhanallah wa laha la
لله أسأل الله لا إله إلا أمين القوم bàbá wa bayara ọmọ jẹ́ orin yín gbọ́. Àmín. Bàbá wa láti ẹgbà kàfárí àbákarọ́. Kàfárí àbákarọ́. Àìsà ṣáyé àwọn ìjìnlẹ̀. Bàbá àlébà ìbàdí ò nínú. Àmín ìlúkọ́ àwọn òbàdé láti. Ìwọ̀n sọ báyìí pé bàbá wa láti ẹgbà. Kàfárí àbákarọ́. Wọ́n tó wà ní bàárí. أنت شيخي يا مجدي إن الأباء والأباء إمام صليك أما أفتلوتي أبايا أما أفتلوتي لوا ففاني أبايا أنت شيخي يا مجدي تبابك أني أما أفتلوتي أنت شيخي أين نفاوا ومجدي أين نفاوا الله ما تلوين ما تريني تبدي الكون أعرف بياتي لا إله إلا الله أمين الكون أعرف بياتي Ọlọ́run ló dá yín lọ́lá bẹ́ẹ̀ ìtẹ̀bí ń jẹ́ àfàgbà káàkiri gbogbo ayé náà nígbà ẹni bẹ̀rù Ọlọ́run ọba ẹni bẹ̀rù Ọlọ́run ọba. olùsílọ́hún náà sì ní ẹ̀ńsílọ́hún gbogbo olùbẹ̀rẹ̀ ọ̀hún ní bàbá alájí àgbà Ọlọ́run lẹ́bí mà wá ẹ̀fọ́ Ọlọ́run mà wá ni. Tuna nabi Muhammad le fili wa nabi Muhammad le nwu ẹ̀tún ọ̀rọ̀ tó dáa le fi nko lẹ́kọ̀ọ́ ẹ̀yin isa fa kan tí ó mọ̀ kan ọmọ rẹ̀ ní ọ̀rọ̀ tí ó dáa ẹ máa sọ ẹ máa gbogbo ayé تذكر كل الناس أقل ربنا Ọlọ́run lè fi rán wa létí Ọlọ́run lè fi rán wa létí كل الناس أقل ربنا كما قال ربه بعزته ẹ bá ń ṣe àmì àdúrà yìí mọ̀ wà lájí àgbà ìwà alájí àgbà ìwà alájí àgbà ìwà yín àlùkùránì náà ni. gbogbo èèyàn wọn ń kọ́sẹ̀ yín àwọn kan kúrò náà wọn adẹni Ọlọ́run látàrí wọn ń kọ́sẹ̀ yín. ẹja ní àmì àdúrà mẹ́ta iná wọn fẹ́ sẹ́fà bàwà alájí àgbà àdúrà mẹ́ta ibi tí ń lọ nánu wàhákàtì bí kúrò máa dára lórí Muhammad Khadijatu àsìlá àtàkà kòdó àti. irú mẹ́ta ní ń bẹ irú mẹ́ta òun ní ń bẹ bàbá alájí àgbà wọ́n ti di irú méjì wọ́n ti darú méjì irú ọ̀kan yòókù ọlọ́dà fún mọ́jú wọn dà láíláí ẹjá sẹ́wọ́n irú ọ̀kan ọlọ́dà fún mọ́jú wọn dà láíláí
irú mẹ́ta bí mílẹ̀ kébọ̀ ló ti jẹ́ mẹ́ta.